wá tán bí ìyàwó gbọ́kàn Sunday ọkọ yọ̀ọ̀kọ́lú o. Tinubu ti wọlé o. Dino melaye ń sunkún olówó ti wọgbó owó ti wọgbó. Tinubu ti wọlé o. Ó ti wọlé. Dino melaye ń sunkún ni o. Dino melaye ń sunkún olówó ti wọgbó. Ẹ tiẹ̀ wá gbọ́ tá tiẹ̀ ń gbọ́ tó ló fẹ́ ṣẹlẹ̀ sí báyìí. Wọ́n náà fẹ́ ṣe protest. Wọ́n fẹ́ protest worldwide. Àwọn PDP àti LP àwọn Labour Party àti PDP fẹ́ ṣe protest. Wọ́n náà fẹ́ ṣe world protest. Wọ́n náà fẹ́ protest káàkiri. Wọ́n ní big one ni o. Ẹ̀yin PDP àti Labour Party. Akin pátápátá sórí ètò DG Naija. Welcome guys again. Ẹ kúkú mọ̀ mí ohun tó bá ti ṣẹlẹ̀ náà mo máa wá sọ fún yín bó ṣe ń gbóná náà àṣà máa díṣe. Ọ̀gá Dino melaye kí ló ṣẹlẹ̀ kí ló dé? According to speculation, a gbọ́ pé ọ̀gbẹ́ni Dino melaye àti àwọn youths kọ̀ọ̀kan they are planning to go on a rally or protest. Well, welcome guys. Akin gbogbo yín pátápátá sórí ètò DG Naija. If you are welcome to this channel, if you are new to this channel, we say welcome. Alright, so we are going to be showing you this video about, Dino melaye and other youths. They want to go on the protest journey. Emi ma advice yin, ema ja, lo ṣẹlẹ̀. People should not fight. If you go on the protest now, ma fẹ́ sọ pé kini, me I don't like blood, wo. Let's watch. I don't like blood. There is God, wo. Ema ja o, ema ṣe protest yo. Even though you want to fight for your rights. Kò wá tán bí ìyàwó gbọ́kàn Sunday ọkọ yọ̀ọ̀kọ́lú o. Tinubu ti wọlé o. Dino melaye ń sunkún olówó ti wọgbó owó ti wọgbó. Tinubu ti wọlé o. Ó ti wọlé. Dino melaye ń sunkún ni o. Dino melaye ń sunkún olówó ti wọgbó. Ẹ tiẹ̀ wá gbọ́ tá tiẹ̀ ń gbọ́ tó ló fẹ́ ṣẹlẹ̀ sí báyìí. Wọ́n náà fẹ́ ṣe protest. Wọ́n fẹ́ protest worldwide. Àwọn PDP àti LP àwọn Labour Party àti PDP fẹ́ ṣe protest. Wọ́n náà fẹ́ ṣe world protest. Wọ́n náà fẹ́ protest káàkiri. Wọ́n ní big one ni o. Ẹ̀yin PDP àti Labour Party. Kí ni protest ẹ̀ tún wá ń wá mọ́? Gbogbo òfaramọ́ protest kankan. Wọ́n ti ní ẹni tí ò bá ti tẹ́ lọ́rùn kó lọ gbé lọ́yẹ̀ ẹ̀yìn sọ nílé ẹjọ́. Ẹ lọ sílé ẹjọ́ kẹ́ lọ fèsì ara yín kẹ́ lọ ṣàlàyé tó ní kálukú ni ẹ má bá wọn ṣe protest kankan o. Gbogbo ẹ̀ tẹ́ fẹ́ ṣe protest ẹ gbọ́dọ̀ dá wọn lóhùn o. Ẹ̀rù ń ba Dino melaye pé bóyá wọn máa arrest ẹ̀. Ẹ̀rù ń ba gbogbo àwọn yòókù náà bóyá wọn máa arrest wọn. Tinubu èsè yàn bẹ́ẹ̀ o. Tinubu ẹni tó jásí pé àgbà ọ̀jẹ̀ ni tó ní maturity tó ní experience to understand the life tó mọ gbogbo ẹ̀. Kò sí anybody tí Tinubu máa arrest. Gbogbo òṣèlú tó kàn báyìí òṣèlú báwo la ṣe fẹ́ gbé Nàìjíríà lárugẹ ni òṣèlú báwo ni gbogbo yín ṣe fẹ́ ṣe papọ̀ pẹ̀lú Tinubu ni gbogbo ẹ̀yin tẹ́ wá wà ní ìjọba tẹ́ wà níjọba kejì àtẹ̀ntẹ́ jẹ́ PDP ni àti Labour ni ẹ pawọ́pọ̀ kẹ́ ṣiṣẹ́ pẹ̀lú Tinubu ẹ jẹ́ kí ìlú yẹn lọ kó lọ ẹ̀yin ẹ má ṣe é ṣe torí tara yín nìkan ẹ ṣe é nítorí pé ti gbogbo Nàìjíríà ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nísìnyí nìyẹn tí pátì kan bá ti wọlé àwọn pátì kan lọ dìde wọ́n máa sponsor àwọn èèyàn burúkú láti bà pátì kejì yẹn jẹ́ ẹ jẹ́ ká fi gbogbo ẹ lẹ̀ ẹ ṣe ní títorí tàwa aráàlú ni kẹ́ ẹ ṣe ní títorí pé ìfẹ́ ìlú wa ìfẹ́ tẹ́ni sí ìlú ẹ ṣe kíní yẹn ẹ ṣe gbogbo ìgbìyànjú yín lérí kí ìlú lè rọ́ síwájú ni kí gbogbo wa náà lè sinmi wàhálà kí gbogbo wa náà lè máa jẹun kí gbogbo wa náà lè dàbí ìlú gbogbo àwọn ọmọ Nàìjíríà tó sá lọ sí òkè òkun kan lè padà sílé gbogbo àwọn tó ń ta ilé wọn tó rò pé táwọn bá wá sílùú ìlú èbó táwọn bá wá yẹn àwọn tún rí owó ni ẹlòmíì ò látijọ́ tó ti ta ilé kò tí ì ṣiṣẹ́ 1,000 euro ẹlòmíì ò tí ì ṣiṣẹ́ 2,000 euro ó sì ti ta gbogbo ilé ó ti fowó ra tíkẹ́ẹ̀tì ó ti fowó ṣe visa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣe visa bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́rin tí wọ́n fún ní visa ẹlẹ́kẹrin tó ṣe ló tó ṣẹ̀ṣẹ̀ wá succeed ó ti wá ta gbogbo dúkìá ẹ̀ ó ti fi ra tíkẹ́ẹ̀tì wá owó tó ní ló fi gbalé nígbà tó dé Europe tán tóun rò pé òun máa ríṣẹ́ ọ̀rọ̀ náà ò gbà bẹ́ẹ̀ mọ́ o ìwọ tó bá wọ Europe tó fẹ́ gbàwé owó ni wàá fi gbàwé owó ilé tó tà kò káwé mọ́ ìyàwó ń bẹ níbẹ̀ àwọn ọmọ ń bẹ níbẹ̀ ìyẹn tó bá jásí pé ìlú tó jásí pé gbogbo ẹ̀kọ́ wọn free education níbi ti France níbà àbí ti àwọn sáìdì kan ní Europe àmọ́ tó yẹ pé Amẹ́ríkà ni kò sí free education bẹ́ẹ̀ owó rẹ̀ ni wàá ná o gbogbo àwọn tó ti wá ta lé wọn wá ń kọ́ gbogbo àwọn tó ti ta gbogbo dúkìá wọn kọ́ àbẹ́ni tó wà nípò gíga tó wá dẹni pé ó ń fọ lẹ́lẹ̀
ó wá dẹni tó ń nu lẹ́lẹ̀, ó dẹni tó ń ru àárù tó ń gba $50 $100 kó tó di pé ó jẹun láì tí ì ní ìwé. Ó dìgbà tó bá ní ìwé. Ọdún mélòó ló fẹ́ fi ní ìwé? Ó gbọ́dọ̀ dúró ọdún 5 gbáko àbí ọdún 6 gbáko pẹ̀lú ṣàṣe kárakára kó tó rí ìwé. Ṣùgbọ́n tó bá jẹ́ sí pé tìjọba ni, ó gbọ́dọ̀ dúró ọdún 10 gbáko kó tó rí ìwé rẹ̀ gbà. So gbogbo eléyìí sì, gbogbo pátì tó kù, APC ni, Labour Party ni, àwọn gbogbo pátì ni àti gbogbo àwọn PDP ni, ẹ pawọ́ papọ̀. Ẹ jẹ́ kí ẹ gbìyànjú láti ran Tinubu náà lọ́wọ́ láti jọ ṣe. Ẹ gbé ẹ̀mí burúkú kúrò lẹ́mìí pé tó ẹ fẹ́ wo bí tó fẹ́ gbé dé, ẹ fẹ́ wo bí ó ṣe fẹ́ ṣe Nàìjíríà, ẹ fẹ́ wo bí Nàìjíríà ṣe máa dá lọ́wọ́ ẹ̀. Ẹ gbé ẹ̀mí kúrò ńbẹ̀, ẹ gbé ìmọ̀ tó bá lọ́lọ́run bá fún yín wá lọ́tùn lósì, kẹjọ papọ̀ kẹjọ ṣe ìlú Nàìjíríà kó lè rọ̀ wá lọ́rùn. Kò rọrùn fún àwọn táwa ní Europe náà, bẹ́ẹ̀ sì ni kò rọrùn fún àwọn tó wà ní Nàìjíríà. Nígbà táwọn tá bá wà ní Europe, tá bá ti ń ronú pé tó àwọn ẹbí wa wà nílé, báwo la ṣe fẹ́ tọ́jú wọn. Wàhálà ní fáwa náà, iṣẹ́ wa ò ní tó, àmọ́ máa fi iṣẹ́ kúṣẹ́ náà ni, torí láti fún àwọn ẹbí wa lọ́wọ́ ní Nàìjíríà. Àwọn tó sì wà Nàìjíríà náà, a lè máa wò wọ́n nínà kébì máa pa wọ́n. Àwọn tó wà Nàìjíríà náà máa wò pé tó ebi ń pa wọ́n. Ẹ̀yin ìjọba, ẹ má ṣe ti ẹ̀mí yín nìkan, ẹ má ṣe pé titi yín nìkan, ẹ má ṣe tìfẹ́ yín nìkan. Gbogbo tí ẹ sọ lẹ́nu gbà tẹ fi ń campaign káàkiri yẹn, ọpọlọ tẹ níyẹn, ẹ combine ẹ papọ̀ pẹ̀lú Tinubu. Ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó lọ déédéé. Ẹ gbàgbé ẹlẹ́yàmẹ̀yà, ẹ gbàgbé ìwà àbínúkonú, ìwà pé kò lè rọ́nà lọ́sẹ̀, kò ní lọ, ó dìfìtì wa kò ní rọ. Ẹ gbé kíní ẹ̀ kó lọ́kàn. Gbogbo ìlú yòókù tó wà ní Europe lónìí tẹ́rí tí wọ́n jọ ń ṣe papọ̀, tí ìlú yẹn ń dùn, tí gbogbo yẹn ń sá lọ síbẹ̀. Gbogbo pátì yẹn ni wọ́n bára wọn ṣe papọ̀. Ẹ jẹ́ kí gbogbo pátì Nàìjíríà náà, kí gbogbo wọn kán bára wọn ṣe papọ̀ kán lè rọ́nà lọ. Ẹ má dìtẹ̀ sí wọn, ẹ má bá wọn dìtẹ̀. À ń bọ̀ dé gbogbo yín àti Bọ̀dé George àti gbogbo ẹ̀yin tẹ́ dìde Bọ̀dé George ni, àti gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pé yes ẹni Tinubu ò ní rọ́nà lọ. Tinubu ti lọ náà already o. Ẹ wá papọ̀, ẹ wá gbé mọ̀ yín wá. Ìmọ̀tẹ́lẹ̀ níyẹn ẹ gbé wá kẹ́ fi support Tinubu náà papọ̀ láti fi gbé ìlú lárugẹ. Ẹ má ṣe ta àpò yín nìkan. Ẹ má ṣe pé tó ó dìgbà tí Tinubu bá ṣubú kẹ́ tó dẹ̀yìn. Tí Tinubu bá ṣubú tẹ́yìn náà bá bọ́ síbẹ̀, yín náà ò ní rọ́nà lọ. Nàìjíríà ló ṣe kókó, kò ṣe Tinubu. Bí Tinubu ṣe máa ràn, bó ṣe máa gbé àsíá Nàìjíríà dúró pẹ̀lú àwọn Nàìjíríà, wọn ló ṣe kókó. Ẹ fi ọ̀tẹ̀ sílẹ̀, ẹ lọ jẹ́ kí ọ̀tẹ̀ pamọ́. Gbogbo ẹ̀yin tí ẹ wá ń bínú, tẹ́ jẹ́ èèyàn bíi tèmi náà, tẹ́ ẹ̀ ń bínú pé sẹ́ Tinubu ò ní rọ́nà lọ. Tinubu ti débẹ̀. Ẹ gbójú kúrò bẹ́ẹ̀, gbé ọ̀tẹ̀ kúrò. Ẹ jẹ́ ká mú tó ti lọ kó ti lọ, ó ti lọ nìyẹn. Bí èèyàn méjì bá ń du ayò, bí èèyàn méjì bá ń tayò, àbí tí èèyàn méjì bá ń du ọba, àbí èèyàn 10 bá ń du ọba, ẹnìkan ló máa jámọ́ lọ́wọ́. Ó ti jámọ́ Tinubu lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká gbà fún. Ẹ jẹ́ ká tẹ̀lé. Òun lọ́lọ́run kọ àkọọ́lẹ̀ pé yóò tẹ̀lé. A kí Tinubu náà kú oríire. Mò ń bọ̀ wá láti wá ṣe fídíò nǹkan tá a máa fẹ́ ní Nàìjíríà, nǹkan tó yẹ wá ní Nàìjíríà. Mò ń bọ̀ wá láti ṣe fídíò yẹn, màá tó lẹ́sẹẹlẹ́sọ tí màá share tó máa dọ́dọ̀ bàbá Tinubu kán mọ̀ pé nǹkan tó ń jẹ wá níyà gangan nílùú Nàìjíríà. Mo fẹ́ ṣe fídíò yẹn, mo fẹ́ share, mo fẹ́ jẹ́ kí bàbá mọ̀. Eléyìí mo fi kí bàbá Tinubu ni pé you are welcome to our life. Káàbọ̀ sí ìgbésí ayé wa. Welcome bàbá Tinubu, welcome. Ẹ̀mí gúngùn àtàláfíà ara ẹ máa ṣe lọ. A ti ẹ̀ dúpẹ́ gan o, a dúpẹ́. Gbogbo àwọn tó jásí pé tá bá tiẹ̀ sọ̀rọ̀ lásán pé a dárúkọ Tinubu lásán, àbí a sọ pé APC èpè lójoojúmọ́, oríṣiríṣi lẹ́tà àti èpè, wọ́n á ṣépèlé wa, wọ́n á bú wa. Bàbá Tinubu ló wọlé. Àwọn tó dẹ̀ kù náà, àsìkò tí wọ́n náà ń bọ̀ wá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́run ò ní pàpọ̀ kan nínú wọn o, kò ní pa wá náà o. Ìlú Nàìjíríà sì máa da, ó sì máa dùn, ó dìgbà o. Mò ń bọ̀ wá níwájú o, mò ń bọ̀ wá tí màá sọ mí. Thank you guys for watching that short clip from DG Naija. If you never follow us, what you dey wait for? Do well to follow us so that you will enjoy better story. And on the notification bell, click am so that you go fit dey see latest. If you like what you are seeing, like and share. Don't forget, let's always say your comment on the comment section below. Thank you guys. See you on our next one. Bye.